àlàyé yẹn ti yanjú báwọn mo sì lérò pé gbogbo àánú ti gbọ́ yé ayakumullah ọlọ́run mọ́sàájá rí yín pé kó bá wa ṣàlékún àláfíà yín. eléyìí tí yóò jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ máa ń fi ọ̀rọ̀ baba Sheikh Adam ẹ máa fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo gbà baba jòkó tì yín kódà bí a bá ń lọ sí prógámù náà táì dọ̀hùn tá a bá tún darí bọ̀wọ̀ Sheikh Adam lẹ́ máa ń sọ fún wa ẹ wá sọ kan fún wa ní tuntun ní kòpẹ́kòpẹ́ yìí àwa fẹ́ kí ìwé náà kó tún jẹ́ àǹfààní gbogbo ayé ipe baba Sheikh Adam ẹ láwọn ọlá kan bẹ tọ́lọ̀ ń dá wọn tó wọ́n nínú àwọn àfa àtàjọ lògbà tọ́lọ̀ tún ṣe bẹ́ẹ̀ fún ẹ dákun nínú àwọn ọlá náà a tún fẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ àti gbogbo àwọn tá à ń jẹ́ ọmọ kéwú gẹ́gẹ́ bí ọmọ baba Lagege tó mọ baba rẹ̀ dájúdájú a fẹ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn náà ká tún gbọ́ àǹfààní ilé yẹn náà ayakumullah. Alhamdulillah ọlọ́run san ọ́ lẹ́san olóore. Àmín ya Allah. ẹ̀sìn fi mìíràn. anakumullah. yubarikullahu fik. Àmín ya Allah. Maulana al-allama a lè sọ̀rọ̀ Sheikh Adam tán. but Maulana al-allama ti Sudani Sheikh Adam Abdullah al-Ilory. ọlá wọn pọ̀ ntọ́lọ̀ ń ṣe fún wọn pọ̀ téèyàn ò lè kà á tán. bí ẹ wo sẹ́ńtúrì Sheikh Adam nínú sẹ́ńtúrì yẹn faridu ni ọ̀kan ni. Sheikh Adam faridu nínú sẹ́ńtúrì náà. wọ́n mú po ni wọ́n. wọ́n mú po because àwọn àfa pọ̀ dáadáa but ọ̀nà tí Sheikh Adam ti gbé tiwọn wọ́n gà yára majra tarikh bí ìtàn ti ń bọ̀ wá gbàtọ́ dọ́dọ̀ Sheikh Adam new dimension àbí kílẹ̀ máa pè é Sheikh Adam change fọ́tò ìtàn wọn gbé tuntun wọlé so ẹnu ìgbé tuntun wọlé yẹn náà ó ti yé wọn inú àwọn khasaisu tí Ọlọ́run fún Maulana Sheikh Adam ni ó ti yé Sheikh Adam ṣe ẹnìkan ó ṣe ohun tẹ́nìkan ò ṣe rí bàbá Sheikh Adam ṣe ń tí ẹnìkan ò ṣe rí ọgbọ́ wọ́n ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú tí wọ́n náà wá rí tí ẹnìkan ò rí rí ọgbọ́ Maulana Sheikh Adam ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú wọn wá rí tẹ́nìkan ò rí rí ṣe rí ọ̀rọ̀ ní unisex ni ẹni bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí láburú ojú rẹ̀ ó rí tẹ́nìkan ò rí rí ní aburú bẹ́ẹ̀ yẹn bá wá ṣe ń tẹ́nìkan ò ṣe rí lóore ojú tí ẹ náà ó rí tẹ́nìkan ò rí rí ní. ayakumullah. òṣèkòtò èyí inú tán ṣe tẹ́nìkan ò ṣe rí òun ni tírà al-Islam fi Nigeria wa Sheikh Usman bin Fodio al-Fulani naam kò sí gbogbo Nigeria kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ nípa Islam Nigeria rí. ayakumullah ẹ̀dá kó ṣe ìtàn ṣe kìnnìún ìbáṣun ti kárí bẹ́ẹ̀. ọ kárí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. torí ẹni tí ó mọ̀ tako ni. wọn ní tako léyìí. ó ti yé báwọn kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ al-Islam bí Islam ti dé Nigeria bó ti ṣe gbé kò sí ẹni tó ṣe rí. Allahu akbar. ó ti yé báwọn ntí òfin níta kò ń mú ẹ̀rí wá nù Islam òfin Nigeria náà ní ti mẹ́rí ẹ̀ wá. sẹ́wọ̀n kí gbogbo nǹkan tèmi pẹ̀lú ẹ̀rí ni. ó ti yé báwọn so bọ̀ tá a bá mú ẹ̀rí wá ó ti yé báwọn ó ṣe ṣe ẹlòmíì ó ti understand yóò ti gbọ́ ń tá a wí àmọ́ yóò wá ní mo gbọ́ ń tó wí lóòótọ́ àmọ́ nígbà èyí wọn nìkan náà ni ó kù. naam al-Islam òfin Nigeria àgbọ̀rí nù tàn rí wípé kọ́dà tá a Sheikh Usman bin Fodio bí wọ́n ti lo ìgbà wọ́n ṣe tíra tó lé ní 150 ó ti yé kò sí mbẹ kò sí Islam fi Nàìjíríà mbẹ so àbúrò Sheikh Usman bin Fodio kí là ń pè Abdullah ibn Fodio ó ṣe tíra tó lé 200 kò sí al-Islam fi Nàìjíríà mbẹ no tíra táwọn náà ṣe nígbà tí Sheikh Adam wá dé ni wọ́n wá sọ̀nàfà kitab al-Islam fi Nàìjíríà wọ́n tún wá sọ̀rọ̀ Sheikh Usman bin Fodio tó yẹ pé njọ́ tí Usman bin Fodio ti lọ kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ Sheikh Usman bẹ́ẹ̀ bí Sheikh Adam ti sọ àfìgbà tí Sheikh Adam tó àfìgbà tí wọ́n tó dé. náà èyí tó máa jẹ́ ṣáàyídù rẹ̀ òun náà ni almarhum arrahil kọ́lọ̀ bá wa kẹ́ wọn Sheikh Naziru Kabara Malam Naziru Kabara Naziru Kabara ní Kánò ni àgbàfà ni ó ti yé báwọn táwọn tí àwọn Lárúbáwá náà sì gbà pa àfa àgbà ni pẹ̀lú mímọ̀ bó ti kún ni náà látara Islam fi Nàìjíríà yìí ni Malam Naziru Kabara ni wọ́n ti sọ̀kọ́ wọ́n sàlúti Maulana Sheikh Adam mo fẹ́ lè ní tíra Islam fi Nàìjíríà àwọn Sheikh Adam fi gba ọ̀gá ní asiru wọn ní gbogbo Nàìjíríà. Allahu akbar. ṣé máa yí pé iṣẹ́ náà ni máa mú yàn upgrade. bẹ́ẹ̀ni. ìyẹn lè bá àwọn èèyàn wájú àmọ́ iṣẹ́ máa mú upgrade. bẹ́ẹ̀ni
tó ju àwọn tí ọba ni lọ alislam fẹ́ Nàìjíríà yẹn ó upgrade ṣe Ádámù di ibi tí àwọn tí wọ́n jù wọ́n lọ gan ó tún gbé wọn kọjá wọ́n padà sọkọ fún wa so inú àwọn mu'asirun lahu inú ẹ̀ ni Sheikh Nasiru Kabara inú àtàjọ lògbà ni àfáàgbàsí ni ó ti yé báwọn ṣùgbọ́n Nasiru Kabara bàbá wa parí alislam fẹ́ Nàìjíríà táwọn wá gbé fún pé wò ó ti yé báwọn ń gbọ́ wá wo alislam fẹ́ Nàìjíríà tó wò látòkè délẹ̀ dáadáa lọ́ba mú kálámù rẹ̀ àkọ́kọ́ tí ó kọ ròyìn tí ó kọ fi kí Ọlọ́run ni wípé alhamdulillahi alladhi allama bil qalami lil insana Allahu akbar ntọ́kọ́ wínú Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fi ìmà tó fi ma ọmọ èèyàn bí ó ti máa fi kálámù kọ̀ọ̀kan ọgbọ́ ó ní fíìmù tán ti kíkà tó lè sọ bẹ́ẹ̀ ó ṣeun ó ní tí wọ́n rí nu tíra náà pé Ọlọ́run a dúpẹ́ fún ọ ìwọ tó fi ìmà mẹ́lẹ́yìí tó wá fi báyìí dára tó báyìí á mo kí Ọlọ́run tí mo lá Nasiru Kabara fi kí bẹ́ẹ̀ Nasiru Kabara sì nínú àwọn kọ̀ǹkan ọ̀gá ni Nasiru Kabara ọ̀sàlù ti Sheikh Adamu ń bẹ̀rẹ̀ ìgbà tó wáyá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ròyìn Sheikh Adamu àwòsọ́ọ̀fù tí wọn ò fún àfa kan rí àwọn àwòyìn tán fáfà kankan rí wọ́n náà máa wo ìgbà tó bẹ̀rẹ̀ ó ti yé báwọn ó ní ó bẹ̀rẹ̀ sí iye Sheikh Adamu ẹ máa wo bí ṣe ń ka wọn bá ń ka ó ní aljahabis al-Lawsa'i al-Alma'i al-Alam al-Alim al-Fatin al-Tabin al-Hathaqo al-Labaqo al-Fahama al-Muwarrikh al-Musaqif al-Sha'ir al-Adib Nasiju Wahadi'i ọgbọ́ wa Faridu Azrihi ọgbọ́ àwùsọ́fù mélòó nù 16 tó yẹ pé ẹyọ kan rẹ̀ tán bá fi ròyìn ẹnìkan ṣoṣo òun tó òun sì lóhun òun ti dàfà gbà òun sórí rẹ̀ ká tó wá pẹ́ni tó tún wá fi nǹkan yìí ròyìn rẹ̀ yìí àjẹ́ mímà iná lòun náà ọwọ́ aróyìn Mawlana síbẹ̀ pẹ̀lú àwọn òròyìn 16 bẹ́ẹ̀ ọgbọ́ ọ bẹ̀rẹ̀ sí kàní aljahabizu al-Lawsa'i al-Alma'i al-Alamu al-Alimu al-Fatinu tabin al-Hasaqatu al-Labaqa al-Baharu al-Hibru al-Fahama ọgbọ́ ọsà bẹ̀rẹ̀ sí ká kínú aṣáírù àdìbò kíní bó ṣe bẹ̀rẹ̀ sí kánú ni mọ́lá Nasiru Kabara wa sọ ọ̀rọ̀ kan bẹ̀ wípé tíra yìí kitabun yunadi ala musannifihi bitaqadduma ala al-aqran fi hadha ad-zaman mọ́lá Nasiru Kabara òun ló fi tíra ó sọ pọ́nbílì sarahatan inú kitaba rẹ̀ tó bá wo Islam fi Nigeria tó bá wo takirisu Malam Nasiru Kabara ó ní tíra tí mo mú lọ́wọ́ yìí tíra Islam fi Nigeria yìí ó ti máa yunadi ala musannifihi òun ní ń pèpè fún ẹni tó ṣe ó ti yé báwọn bí taqadduma ala al-aqrani wípé ẹni yìí ti tayọ àwọn tí wọ́n jọ ń bẹ àwọn akẹgbẹ́ rẹ̀ tóun náà sì ń bẹ nínú àwọn akẹgbẹ́ òun jọ náà ó ní tíra yìí ló ní kí ẹni yìí ó máa ṣáájú àwọn tí wọ́n jọ ń bẹ inú àwọn akẹgbẹ́ rẹ̀ ó tiẹ́ wípé tíra yìí ló mú sí Adamu ta àwọn ẹgbẹ́ Sheikh Nasiru Kabara ló wíwẹ̀ lọ́sáyìn Sheikh Adamu jọ náà ọkọ̀ nbámu ẹ̀ nígbà Sheikh Nasiru Kabara wa ń parí ìsàlẹ̀ wọn ní kitabun tíra yìí qada bi muallifuhu ad-dayna alladhi ala riqabi ulama'i Nigeria qadima wa haditha Malam Nasiru Kabara ó ní gbèsè tí gbogbo àfáà Nàìjíríà ti jẹ Usman ibn Fodio gbogbo gbèsè tó fi jẹ Usman ibn Fodio ó ti yé báwọn ó láti ọdún tí Usman ti kú títí di òní ọgbọ́ ó ní kò sẹ́ni ó san gbèsè náà ó ní Sheikh Adamu ló san gbèsè náà ẹni wọ́n á san gbèsè yìí wọ́n ń jẹ́ ọmọ ọ̀dọ̀ wa níyà wọ́n á jọ máa lọrin sọ ma pé oríire ni eléyìí wọn so Sheikh Adamu Malam Nasiru Kabara ńgbà tí ó parí rẹ̀ ó ní Sheikh Adamu ó lóun lá aráhù ó ní ìrí Adama yìí ọlọ́run fèrè jù wọn bá ti ń dákọ̀ Mawlana bí orúkọ Mawlana bá ń dákọ̀ Adama orúkọ yẹn fẹ́lẹ́ lẹ́nu wa látara pé Mawlana Sheikh Adamu tóbi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sọ fún wa pé bí yẹn bá tóbi tán orúkọ wa fẹ́lẹ́ Sheikh Adamu Malam Nasiru Kabara wa ni ó ní Sheikh Adamu yìí ó ní lá aráhù ó ní kò sí mo ti rí sí mo ti fi rẹ̀ illa kaman ahya amwatan ó ṣe dédé ẹni tó yí òkú bí anabi Isa wọn ni máa jí òkú Malam Nasiru Kabara wọn ní Sheikh Adamu náà jí kú òkú olójí àwọn òkú tó ti àwọn ìtàn tó ti kú ìtàn Nàìjíríà tẹlòmíọ́ máa tó ti kú Malam Sheikh Adamu jí dìde
àwọn ìmọ̀ míì tó ti kú tẹ́lẹ̀ mi ò tiẹ̀ mà pé mà ń wáyé rí Mọ̀lánà Sheikh Adam wù jáde padà ó ti bá wọn ó ní wala arahu illa kama an'asha àìsọ́ọ̀mà rufata ó lóun oríṣẹ́ Ádámù bóun ti fi wé ẹni tó jẹ́ pé àwọn eegun tó ti kẹfun tó ti ju tí ò wúlò mọ́ ó sì débẹ̀ èmísí Ọlọ́run tí ń bẹ lára rẹ̀ sì mẹ́sí àwọn eegun wọn sì dìde irú àwọn eegun wọn tó kẹfun irú ẹ̀ làwà yìí Imam Mọ̀lánà Sheikh Adam because ọ̀pọ̀lọpọ̀ gbogbo orú wa yìí náà bí ọba sálùbáríkà Sheikh Adam á wà nínú àwọn àìsọ́ọ̀mù rufata ọgbọ́ àbá ti degun tí ó kẹfún Mọ̀lánà Sheikh Adam mọ́ wá rí wípé n ta lè bá ti rí Sheikh Adam bí Malam Naziru Kabara ti rí nu bẹ́ẹ̀ náà ló sì rí dòní èmi sì máa béèrè pé ọ̀rọ̀ ẹni tí ó bá wípé n ta wíhun kò rí bẹ́ẹ̀ kó mú ẹnìkan wá tó lè fi ṣe sí Sheikh Adam níjọ́ sí Adam ti lọ ọ̀hún títí dòní ló fi já sí wípé mọ̀sánbì kan jọ kan mo nílò Sheikh Adam mo ní ó close irú rẹ̀ gangan tí ó fún wa ó close yẹ ẹyọkan tó fẹ́ fún wa Nàìjíríà náà tó fún wa ni so ẹyọkan òun tó ń kálukú wá rí dù lára rẹ̀ òun lẹ́rí tí ń bẹ lára òun kálukú láwọn àti ìjọ markaz tí wọ́n náà wò pé alágbájá ìyá bó ti rí ni bí tọ̀hún ti rí ni ebi mo sọ fún ọjọ́ kan pé Mọ̀lánà Sheikh Adam Yahaya wo bí wọ́n ti tó ni ní mímọ́ àti gbogbo nǹkan ni àti kakọ̀ nǹkan wazirul markaz àti kakọ̀ nǹkan kalẹ̀ ó dàbí ìgbà tó já sí wípé èèyàn rọ́kọ̀ yìí ni àbálìjẹ̀nu Sheikh Adam Yahaya ó níbi Sheikh Adam gbẹ́sẹ̀ sí oníkọ́dà àti ìrẹsẹ̀ gbèdé bẹ́ẹ̀ di sílẹ̀. La ilaha illallah. so bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ tẹ́ máa rí bẹ́ẹ̀ wọ́n á rí wípé Mọ̀lánà Sheikh Adam huwa miftahun lil khayri wa mighlaqun lil sharri. ntí mo rí Sheikh Adam view tèmi nìyẹn ó ti yé báwọn Mọ̀lánà Sheikh Adam definition rẹ̀ nù huwa miftahun lil khayri wa mighlaqun lil sharri. Ìjọ Sheikh Adam ti dé ló ti ṣí orílẹ̀ fún wa ìjọ Sheikh Adam ti dé ló ti tilẹ̀ fún gbogbo ntí aburú wa huwa miftahun lil ilmi wa mighlaqun lil jahl. Mọ̀lánà Sheikh Adam ló ṣílẹ̀kùn mímọ̀ kalẹ̀ ó sì tilẹ̀kùn tí ń jẹ́ àyìmọ̀kan ìjọ ó ti dé ní gbogbo tí ń jẹ́ àyìmọ̀kan nípa ìmọ̀ ti Islam àyìmọ̀kan ó sálọ títí dòní àyìmọ̀kan wà máa ń jọ tí Sheikh Adam ti dé bàbá kó kọ́kọ́rọ́ àyìmọ̀kan wá sí lọ lè jù sódò báyìí ọ̀tí lọ́dọ̀ àwọn ilé ìbọn wọn àpè Sheikh Adam wọn ní key gẹ́gẹ́ kan the key of goodness ọgbọ́ is the key of goodness and kí ni bá ń sọ kejì and closing of bad luck ọ̀rọ̀ wọn jẹ́ ní alùbáríkà Sheikh Adam is the key of goodness and closing of bad luck. Mọ̀lánà Sheikh Adam bí bàbá ti rí nìyẹn so káwá pé Sheikh Adam ní miftahun lil khayr wa mighlaqun lil sharri ó ti Abdullatif jẹ́ ntuọ́lẹ̀ torí ó dààmú ẹlòmínà yóò tún dààmú yẹn bẹ́ẹ̀ wọ́n tọ́ ó tún gbé mi dé o ó tún ní sí Adama ní the key of kìnìún kan o bẹ́ẹ̀ ni anabi ti wí bẹ́ẹ̀ fún wa pé wọ́n anabi ti sọ pé wọ́n ń bọ̀ anabi júwe wọn lẹ ó júwe wọn kalẹ̀ àdìsí náà lè júwe wọn Ibn Majah lọ́gbà léwo súnánù Ibn Majah ọba àdìsí yẹn bẹ́ẹ̀ ó ti yé báwọn tí anabi ń sọ wípé inna minan nasi mafatihan lil khayri maghaliqa lil sharri wa inna minan nasi mafatihan lil sharri maghaliqa lil khayri. Anabi ní bẹ́ẹ̀ nù àwọn èèyàn àwọn tó jẹ́ pé kọ́kọ́rọ́ lẹ̀kùn orí ni wọ́n ọgbọ́ lẹ̀kùn goodness tó wílẹ̀ gan àwọn náà làwọn kọ́kọ́rọ́ táwọn mú lọ́wọ́ wọn wá sílẹ̀kùn orí kalẹ̀ fáwọn èèyàn maghaliqa lil sharri wọ́n sì wá tilẹ̀kùn gbogbo ntẹ́ ń jẹ́ aburú wọn ní gbogbo ntẹ́ ń jẹ́ aburú ọ̀bọ̀rọ̀ bad luck ọ̀bọ̀rọ̀ sí ma no more bad luck no more kíní gbogbo nǹkan kò sẹ́ni bú ma. àwọn akẹ́sì ń bẹ tọ́já sí wípé kọ́kọ́rọ́ eré ibú làwọn mú lọ́wọ́ tó ń sílẹ̀kùn rẹ̀ wọ́n sì ń padlock eríire wọ́n tilẹ̀kùn ẹ̀ wọ́n close ẹ̀ Sheikh Adam ní fatuba ọlọ́run anna Muhammad ó ní fatuba ó ní ẹ kí ó ń tọ̀ wọ́n pé ọmọ kú oríire liman ja'ala Allahu miftah al-khayri ala yadayhi ẹni ọlọ́run bá ní kí kọ́kọ́rọ́ oríire success goodness tó bá ti wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní ẹ kí kú oríire. ẹ sì fi kún pé kódà bí ò bá fẹ́ ṣe dáadáa kádàrá pé dáadáa tá a rán wá ṣe yóò sì ṣe gbogbo bí wọ́n ti fa burú san oore fún Sheikh Adam náà tó dáadáa Sheikh Adam sì tún lọ kódà bí bàbá ti kú tán yẹn náà wọ́n sì tún ṣe dáadáa náà bàbá tún ṣe dáadáa bá ti wà lálùkìyàmà yẹn sẹ́ wọ́n sì tún fi dáadáa ránṣẹ́ sí ayé sí èyí òun náà ní màálù sáyìdí lórí ẹ̀ tọ́jẹ́ ìjẹ́rìí tí àfi jẹ́rìí bí bàbá Sheikh Adam bá tún ṣe dáadáa lẹ́yìn ìgbà wọn bọ́ síwájú Ọlọ́run bí wọn ò bá ṣe dáadáa
bá ń dọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà ń lọ ni adamallahu hayata ẹ bá ń ṣe fún alẹ́ kan náà Sheikh wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha ọlọ́run jẹ́ bàbá ìmáàmù àgbà ogun má bàbá orúkọ sí wọn májọjà mùnáfíkì ó jẹ wọn bàbá ìmáàmù àgbà wọn sọ yín fún ọ wípé Mọ̀lánà Sheikh Adam bọ́n ti ń bẹ lálùkìyàmà nínà wọ́n tún ọ̀pẹ́rẹ́tì bẹ́ẹ̀ náà oore wọn dáadáa wọn bí wọ́n ti máa ṣe láyé wọn gan-an wọ́n tún taba oore sì tún wọnú ayé la fi sọ pé Sheikh Adam is the key of goodness and closing of bad luck. kò jù báwọn náà lọ bí Mọ̀lánà Sheikh Adam ti dúró a padà tún máa sọ ìyókù.